You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa pé àkúbọ̀jọ́ ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show, ààyè ọpẹ́ yọ ṣúyọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ààyè ọpẹ́ a máa yọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Kọ́lọ́run kó ṣe dáadáa fún èmi àti yín o. Kọ́lọ́run kó wá ṣe dáadáa fún orílẹ̀-èdè wa ilẹ̀ Yorùbá. Yoruba nation no going back. Kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀. A ṣe èèyàn kankan. Bẹ́ẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ wípé wọ́n so wá pọ̀ ni. Wọ́n sọ wípé tó bá ti tó 100 years, tó bá ti pé ká decide, ká jọ jókòó sí round table. According to nǹkan tán sign, ẹni tó bá lóun fẹ́ lọ. Torí àwọn tí ò ní àgbọ́yé tó ń wo wípé èèyàn kan ló dìde tó kàn fẹ́ dá wàhálà sílẹ̀. Bóyá àwa kan, èmi àti yín ni o, tí ẹ nígbàgbọ́ nínú ìrìn àjò yìí wípé àwọn yẹn náà fẹ́ dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè tó ń ṣàn fún wàrà, tó ń ṣàn fún oyin. Ọkàn ṣàdédé wá ṣá, wọ́n ní kán pín àwọn. Ṣé bó ṣe rí nìyẹn, brother mi àti sister mi? Ṣé bó ṣe rí nìyẹn? Question ni mo béèrè o. Ṣé bó ṣe rí nìyẹn? Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá or ilẹ̀ àwọn Haúsá ò tiẹ̀ láwọn fẹ́ pín, àtàwọn ọmọ Ìgbò náà, tó bá yẹ pé eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọhùn bí ènìyàn ni. Kò sí èèyàn kankan tó máa lóun fẹ́ pín. Ẹni tó bá tiẹ̀ wá ní kán wá pín òun gan, wọ́n wá ní béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó wà okay? Ṣé o wà okay ṣá? Kí ló tún fẹ́ tán ṣe fún wa? Gẹ́gẹ́ bó jẹ́ pé bóyá tán ṣe ní Saudi Arabia, tó ní kálukú tó ní ẹ̀tọ́ ẹ̀, tó jẹ́ pé tówó epo bá ti wọlé, ó lóye tó ń jábọ́ sí àpò èèyàn kọ̀ọ̀kan lórí ọmọ tán bí, lórí ilé tán máa gbé, lórí ìgbésí ayé wọn, lórí wípé báwo ni jíjẹ mímu gan. Kọ́lọ́run kó ṣe dáadáa fún èmi àti yín. Nǹkan kan ló máa ń súnyàn dé ibi nǹkan kan ló sún wa débi nǹkan yìí. Fún ẹ̀yin tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ darapọ̀ mọ́ mi, tẹ́ kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, a sọ wípé ó dàbọ̀ o, a ṣì wà lẹ́nu ẹ̀. Yoruba nation no going back. Ẹ̀yin bàbá mi àti ìyá mi, ẹ bá mi máa kọ síbẹ̀, ẹ bá mi máa type ẹ̀ síbẹ̀. Ohun èèyàn, òun lohun Ọlọ́run. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, a ní ṣe lásán. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, torí Ọlọ́run, òun ni òkú, òun ni òrùn, ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba, ọba tó ṣí wa níyè. Títóbi fún Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà tún ni. Lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run tún ni sẹ́ẹ̀, torí pé ó ṣí wa ní làákàyè. Ó sọ wípé àkókò náà ti tó. Bọ̀ ìgbà wo ló wá jẹ́ àti ìmọ̀? Bọ̀ àwa ti ń rí àrídánilójú. Àwa ti rí àrídánilójú. Àwa mọ ọdún tó fẹ́ jẹ́, àmọ́ oṣù tó máa jẹ́, bọ̀ a mọ̀ wípé ní kíákíá láìpẹ́ láì jìnnà, Ọlọ́run máa jẹ́ kó wá sí ìmúṣẹ. Ó ti wá sí ìmúṣẹ. Kọ́lọ́run jẹ́ ká wá gbé flag náà, kọ́lọ́run jẹ́ ká gbé sókè. Téèyàn kan bá lóun ti ń sọ ọ̀rọ̀ Yoruba nation láti 50 years ago, 60 years ago, 20 years ago, 30 years ago, kódà gan 10 years ago, èyí tí bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà tó fi ẹsẹ̀ lé, tó fi ẹnu sí, tó announce ẹ̀ jáde, àti bàbá wa Akíntóyè àti gbogbo àwọn tó kù náà, Ọlọ́run fàṣẹ sí, Ọlọ́run dẹ̀ máa túbọ̀ fàṣẹ sí délẹ̀. Tẹ́ ẹ bá wo sáà àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ máa rí wípé àti ìdébẹ̀ bọ̀ àwọn nǹkan tí ń lójútùú. Ó lè má yé yín, bọ̀ tó bá yá ó máa yé wa wípé Yoruba nation àti ìgbé flag sókè, but ọpọlọ àwa ọmọ Yorùbá tí wá ń ṣí sílẹ̀. Kò tún wá ń ṣe ọpọlọ àwa ọmọ Yorùbá nìkan, ó wá jẹ́ gbogbo Áfíríkà ní àpapọ̀. Ṣe rí pé tiwa
ó tọ́pẹ́ ojú ọpẹ́ lọ. Lára àǹfààní tá a rí lórí wípé ọ̀rọ̀ Yorùbá nation tèmi àti yín tá à ń pariwo tá à sùn lọ́sàn-án tá à sùn lóru sí, òun ni mo fẹ́ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní. Nǹkan tó sọnù bọ̀tán ti wá ń pariwo ẹ̀ síta tó dẹ̀ jẹ́ wípé ó ṣe kókó ó ṣe pàtàkì. Ìgbà tí a ti bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ Yorùbá nation, nǹkan tí mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ tèmi, mi rò pé bóyá ó yọ o. Làákàyè àwọn ọmọ Yorùbá ò tí ì ṣídé gbogbo ẹ̀. Màá fẹ́ jẹ́ ká kọ́kọ́ lọ sí ìpolówó náà kó tó di wípé a máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe àgbéyẹ̀wò lórí fídíò náà. Ẹ ṣé gan ni, ẹ má ì tí ì lọ. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension, Sùúrùlérè, Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. Èmi àbúrò yín, ọmọ yín, olólùfẹ́ yín náà. Àwa la fẹ́ jọ gbé ọ̀rọ̀ àgbéyẹ̀wò ti ọjọ́ títí òní. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀. Ẹ bá wa máa type síbẹ̀ Yorùbá nation no going back. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní jáde lékú lọ́wọ́, ní jáde lọ́rùn lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àdúrà wa gbà ju bá ṣe lérò lọ. Nǹkan tí a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀ yìí, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Tí èèyàn bá sọ wípé òun fẹ́ dá dúró fún orílẹ̀-èdè, láti jẹ́ orílẹ̀-èdè, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Tí gbogbo wa mọ̀ bọ́tà kọbi ara sí, bọ̀ tó jẹ́ wípé ìgbà tọ́rọ̀ Yorùbá nation yìí wá dé náà, òun ni a bẹ̀rẹ̀ sí ní kọbi ara sí. Bọ̀ wọ́n ní ó bà ní kò tí ì bàjẹ́. Gbogbo wa pátápátá ló kàn. Bó ṣe kan nílé ló kan àlejò. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín, ọ̀dọ̀ àwọn ẹbí wa tó eléyìí ṣe kókó, ó ṣe pàtàkì. Mo bẹ̀ wá ni, ẹ bá wa fi comment sílẹ̀. Mo fẹ́ rí comment wípé lóòótọ́ fídíò tá fẹ́ ṣàgbéyẹ̀wò ṣó make sense tàbí kò make sense. Ṣé àwọn tó ń jókòó tó ń gbé kalẹ̀ ṣó rí nǹkan sọ, ṣọ́rọ̀ tó yẹ kán fi máa ṣàdúrà fi ránṣẹ́ sí ni, tàbí ó tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ ṣe wọ́n pé nǹkan míì wà èpè lọ̀rọ̀ ẹ̀ ló máa need. But ṣé nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò yìí, màá fẹ́ kẹ́ bá mi máa fi lẹ̀ nínú comment section. Àdúrà ni o, bó wá jádùúà lásán lẹ ti sọ, ó ti yé wa. Àdúrà ni o, èpè ni o. Ẹ bá wa like, ẹ bá wa share. Now ẹ jẹ́ ká sáré lọ mú fídíò náà wọlé. Ẹ ṣé gan ni. In 1884-85, Bismarck, who was then the big boss around there, called on the Europeans to say, let's not waste time talking. Mo kọ́kọ́ fẹ́ gbé eléyìí wọlé ni o. Mo kọ́kọ́ fẹ́ jẹ́ ká di nǹkan kan mú kí n tó wá gbé èyí tí mo fẹ́ lò gangan Yorùbá náà fi sọ yẹn. But àtorí ìkan ṣe kan, òun ni Ọlọ́run. Mo kàn fẹ́ jẹ́ ká gba ibi báyìí wọlé torí ẹ lè wo wípé àǹfààní wo ni ẹni nǹkan tó bọ̀ eléyìí náà ó ní í ṣe nínú èyí tí mo fẹ́ gbé wọlé lẹ́yìn eléyìí. Eléyìí náà ó ṣe pàtàkì, ó ṣe kókó. Mo mọ̀ wípé mi àti yín a máa rí ẹ̀kọ́ kọ́, a máa rántí nǹkan kan, a máa rí ibi tí bàtà náà tó ti ń ta wá lẹ́sẹ̀. A máa wá rí wípé àwa Yorùbá nìkan kọ́, àṣẹ gbogbo ẹ̀ ó ti bá gbogbo Áfíríkà, ẹ jẹ́ ká máa bá lọ. With these African savages. We are going to conquer them, grab their lands and resources, and civilize them. That is how they agreed on a set of rules during the Berlin Conference, also known as the West Africa Conference. And by mutual agreement, they jointly came down on us to carve up our territories and butcher us.
After World War II, they once again divided the world among themselves. Russia got its share with Eastern Europe, the USA had its part in the Middle East and Latin America, China took Asia, and Africa was left to the French and English. It's because the French violated the terms of the deal by meddling in Crimea, Georgia, and Ukraine that the Russians are standing by our side today. But make no mistake, they aren't here out of love for us. They are here for their own interests and also to punish France for stepping on their toes. You do me, I do you. What you do at my place, I'll do at yours, except that in this case, it's actually at our place, our motherland. Today, France is trying to rally all Europeans around the reconquest of the African continent. In the paradigm underlying this aggression, our patriot African leaders don't matter. Our institutions don't matter. It's only what they decide over there that counts. They are certain that there will always be local accomplices, local puppets on the ground, like the ECOWAS or the African Union sellout leadership, to ensure their orders are executed. But while these may be true for some African leaders, it's no longer the case for the African people. The French have not evolved. They fail to realize the generational shift that has occurred in Africa. The post-independence era, with the likes of Senghor or Houphouët, who swore allegiance to French domination, is over. The ones who followed, who studied in France, the UK, or the US, and only felt truly African when following instructions from the Élysée Palace, the Quai d'Orsay, the White House, or Downing Street, are becoming the minority. Today we are facing a new generation of Africans who do not accept to be told that they are not at home when they go to France or Europe. And when they are in Africa or return here, they also encounter French people who say, "We decide what happens in your country and our interests come first." This new generation of Africans, whether in civilian clothes or in military uniforms, no longer accepts this. It's over. Africa belongs to Africans, and we are going to ensure that they get this message perfectly straight by any means necessary. My name is Natalie Yam, and I'm one of the worst nightmares of Western colonialists in West and Central Africa. Francophone Africa is the weakest link in Africa's emancipation. I call upon all economic and political freedom fighters of Southern Africa, Eastern Africa, Northern Africa, and the diaspora to unite with us, to enable us to kick France and the West out of our continent and finally exercise our sovereignty to take off towards progress, prosperity, and stability. Amandla. Brother mi àti sister mi, ṣe rí wípé àwa nìkan kọ́ la dìde. Gbogbo Áfíríkà òun ni Ọlọ́run ló ti ṣí iye wọn, ló ti ṣí ọpọlọ wọn sílẹ̀. Ẹ wá wo nǹkan tí àwa ta sọnù. Ẹ wo nǹkan tí àwọn òyìnbó gangan, ẹ wo nǹkan tó ń ṣe fún wa. Ẹ gbọ́ statement tó sọ. A máa wà ní ìlú òyìnbó. Bóyá bí 60% nínú wa, ọkàn ẹ̀ ò balẹ̀. Ẹ̀yin lẹ wá da orílẹ̀-èdè wa rú. Ẹ ti wá kó nǹkan tẹ́ tún fẹ́ kó, ẹ ti kó kúrò, ẹ ti ń kó ní Áfíríkà. Èyí tó kù ẹ dẹ̀ fi sílẹ̀ fún wa. Ọlọ́run bó lè gbè mí ṣe mí bó ṣe bá mi. Tẹ́ bá mọ̀ wípé ẹ tiẹ̀ wá lè ràn wá lọ́wọ́, èwo làbọ̀ràn wa fẹ́ jẹ wá títí táyé máa fi parẹ́, ìyẹn tó bá jẹ́ pé ó fẹ́ parẹ́. Why tẹ́ fẹ́ yọ okùn lọ́rùn wa? Bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni? Wake up yẹn gangan àwọn ló wake wa níbi tá a ti ń sùn. Àwọn ló wá kanlẹ̀kùn tán jí wa báyìí pé yes, èyí tẹ́ sùn yìí ó ti tó gẹ́. Èyí tẹ́ sùn yìí ó ti tó gẹ́. Àwa náà dẹ̀ ti wá jí sáyé. Tá dẹ̀ mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run, a ṣàṣejù. A mú nǹkan ní nǹkan mọ́ ti wà. Yorùbá nation ti di dandan kó dúró sẹ̀. Ó máa dúró. Nǹkan tó bá fẹ́ sọ ẹ bá mi type ẹ̀ síbẹ̀. Yorùbá nation come to stay ni. Kò ń ṣe pé ó kàn wá visit. No, ó wá stay ni. Ní agbára lọ́wọ́ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Ẹ jẹ́ ká wá lọ sí èyí tó wá kàn wá bí iṣan ọrùn gangan. Ẹ jẹ́ ká lọ sí àgbéyẹ̀wò náà. Ká gbọ́ nǹkan tí bàbá
tó sọ Yorùbá yìí ó lọ ẹ má jẹ́ kó jẹ́ mi ni màá sọ, ẹ jẹ́ ká lọ sórí fídíò náà. àní dárúkọ ẹ̀ tó jẹ́ pé dé òyìnbó náà sọ lọ́jọ́ náà láyé ìjọba tó kó gbá sílé kò sí rìpọ́tà Yorùbá tán fààyè gbà ń bẹ̀ wọ́n fààyè gbà tàwùsá. ẹ jẹ́ ká fọwọ́ dìbò yẹn. ó jẹ́ ohun tí mo lè pè ní nǹkan ìbànújẹ́ tá a fi ń ṣeré nǹkan ìbànújẹ́ tá a fi ń ṣeré. níbo ni ògo Yorùbá ọjọ́ ọ̀la Yorùbá àti ìgbéga Yorùbá níbo ló fẹ́ yọrí sí? níbi tá a bá dé níbo ló fẹ́ yọrí sí? mo gba lẹ́tà kan lọ́sẹ̀ tó kọjá lọ òun ló fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yìí. lẹ́tà yẹn yẹ kó jẹ́ lẹ́tọ̀ ayọ̀ fún àwọn ẹlòmíì tí wọ́n bá ronú ọjọ́ ọ̀la ìran ọmọ káàárọ̀ òjíire wọ́n á rò pé lẹ́tà ayọ̀ ni, ṣùgbọ́n lójú tèmi lẹ́tà ìbànújẹ́ ni. lẹ́tà ìbànújẹ́ ni. ìdí tó fi jẹ́ lẹ́tà ìbànújẹ́ ni wípé lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí pàápàá nílẹ̀ káàárọ̀ òjíire gbogbo ilé ìwé tó wà níbẹ̀ pátápátá tó jẹ́ ilé ìwé gíga universities and colleges of education wọ́n ṣe èdè Yorùbá ń bẹ̀. ṣùgbọ́n jẹ́ ìbànújẹ́ yìí pé èdè Yorùbá ti fẹ́ kú tán pátápátá. kò ń ṣe pé ẹ mọ̀jẹ̀ á fọ̀rọ̀ sábẹ́ ara wọn sọ, ó ti fẹ́ kú tán pátápátá. mo láǹfààní ó wá ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi wípé bí èdè Yorùbá yìí ṣe fẹ́ kú àwọn gbogbo lẹ́kṣọ̀rà Yorùbá èdè tẹ́ kà tẹ́ fi gba pòfẹ́sọ̀ lórí ẹ̀ pé pòfẹ́sọ̀ nínú èdè Yorùbá tẹ́ ń kọ́ wa ní yunifásítìsì àwọn professors yẹn àwọn tó gba doctor wọ́n dẹ̀ fọwọ́ lẹ́rán gbogbo wájọ wá kó ìwé and sign pé kí èdè Yorùbá ó kú pátápátá. bẹ́ẹ̀dẹ̀ Yorùbá bá kú ẹ jẹ́ kí n sọ wípé the next kó tó di ìgbà tí a bá fi rí ọdún 10 tàbí 20 ọdún sínsìn èdè Yorùbá sísọ kíkà tàbí kíkọ ó fẹ́ẹ̀ má ní ọjọ́ ọ̀la mọ́ rárá, ó fẹ́ẹ̀ ní tí ó bá wà kò ní pọ̀. ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ bí mo ṣe wà yìí Yorùbá ni mo kọ́ ní yunifásitì, èèyàn ló kọ́ mi, olùkọ́ ní gbogbo wọ́n kẹ́kọ̀ọ́ gba ọ̀jọ̀gbọ́n professor, ọ̀mọ̀wé ní doctor, ọ̀jọ̀gbọ́n ní professor. wọ́n ká a ní ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá wọ́n pọ̀, ẹ lọ yunifásitì gbogbo tó wà nílẹ̀ Yorùbá àti Nàìjíríà wọ́n pọ̀, àwọn náà ń kọ́ wa. now èdè Yorùbá yẹn wá rèé bí ẹ ṣe ń kọ́ yẹn téèyàn jẹ́ ọ̀jọ̀gbọ́n lórí ó jẹ́ nǹkan ìbànújẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n àwa wá bò ní èdè Yorùbá ó ṣe máa dàgbà. mo gba lẹ́tà kan lọ́sẹ̀ tó kọjá lọ yìí mo láǹfààní láti kọ àwọn ìwé kan torí èdè Yorùbá ni mo ń jà fún. ìwé ìròyìn tí mò ń ṣe wọ́n ti àwọn kan advice kí n ṣe lóyìnbó Yorùbá pọ́nbélé mo fi ń kọ́. mo ṣe ìwé ìtàn ìran Yorùbá àwọn Aláàfin ló kó jáde, apá àkọ́kọ́ rèé tó ní ìtàn ìlú 5, apá kejì rèé tó ní ìtàn ìlú 5, òǹkà Yorùbá rèé látòókan dé mílíọ̀nù kan. gbogbo bí tẹ́ bá dẹ̀ pè ní ẹ́mbásì Nàìjíríà la pín ìwé yìí sí pé ká lè jí èdè Yorùbá dìde. ṣùgbọ́n wá jẹ́ ìbànújẹ́ fún mi pé mo wá gbọ́ lẹ́tà lọ́sẹ̀ tó kọjá lọ yìí wọ́n wá béèrè pé kí n lọ tú àwọn ìwé yìí tí n bá fẹ́ máa rówó lórí ẹ̀ sí òdì òyìnbó, pé kí n lọ tú sódì òyìnbó. ohun tọ́pọ̀lọpọ̀ wá ṣe rèé, mo wá jókòó mo wò pé àwọn wo mo lè lọ sáré bá pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀, wọ́n ní pé gbogbo mo ti náwó sí jù pé kò tà, pé tá a bá ṣe ní èdè òyìnbó yóò tà. mo wá wò pé tèmi náà bá jọ ìwọ̀n wọn kí ni ọjọ́ ọ̀la èdè Yorùbá. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí, tó bá fẹ́ lọ ṣe ẹ̀kọ́ kejì dìgírì kejì ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílé Ifẹ̀, that is second degree tá máa ń pè ní masters, èdè Yorùbá ni ó fi kọ́ ẹ. ìyẹn Yorùbá ló fẹ́ kọ́ o, bọ́yọ̀ fẹ́ kọ́ ìmọ̀ nípa ẹ̀kọ́ èdè literature tàbí àtẹnutẹnu wọn á fi kọ́ ẹ. tó o bá lọ sí University of Ibadan òyìnbó náà fi ń kọ́ Yorùbá ní masters, èdè òyìnbó ni wọ́n fi ń kọ́ Yorùbá àti àwọn ìlú mi bẹ́ẹ̀. now ìyẹn wá mú àwọn àjọ àgbáyé bí a ṣe ń sọ̀rọ̀ àwọn tó ń ṣe ìgbélárugẹ èdè, kò sí èdè Yorùbá nínú èdè tí wọ́n ṣe ìgbélárugẹ fún. ẹ lọ já mi bí ẹ bá rí irú ìwé tí mo kọ ta ná millions lé lórí tó bá jẹ́ èdè Yorùbá la kọ́, irú iléeṣẹ́ kan wọ́n ń pè ní Amazon, àwọn náà ń ta ìwé wọn láwọn ò ta Yorùbá o.
materials tẹ́ bá kọ tó bá fi dé èdè Yorùbá wọn ọ̀tá àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n tó kàwé Yorùbá wọ́n dẹ̀ dákẹ́ wọ́n rí bí ìgbà wípé kì í sàrùn ohun tí wọ́n ń sọ ni wípé èdè yẹn ò ṣe tẹ̀wọ́gbà níta ó ti ń. ṣé ẹ gbọ́ bàbá mi àti ìyá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ibo ni àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ibo náà fojú sí ibo náà wà ibo làwọn governors wa ibo náà wà kí la ṣe òyìnbó ọkùnkùn wa mú owó àrọmọdọ́mọ generation to generation ẹ̀yin kan dẹ̀ fẹ́ gbà tán ẹ̀ẹ́dẹ̀ fìbí kankan wake up ó ṣe ní láàánú o àbáwá sọ wípé a ti ní Yorùbá ní Mexico a ní Yorùbá ní Brazil a ní Yorùbá ní ibìkan a ní Yorùbá kákàkiri ẹ gbọ́ ọ̀rọ̀ bàbá mi àti ìyá mi tí ẹ̀ ń wò mí ẹ bá mi táìpẹ̀ síbẹ̀ nǹkan tá a gbé yẹ̀wò yìí ṣé àdúrà ló yẹ tàbí èpè ẹ jẹ́ ká share fídíò yìí tẹ́ bá lè gẹ́gẹ́ tẹ́ bá anything tá bá à ń láti jẹ́ kó lọ kákàkiri tí eléyìí bá ti kúrò nínú èdè tédè bá ti kúrò ó ti àwọn tó ní èdè yẹn wọ́n exist wọ́n ti parun wọ́n ti lọ nìyẹn tẹ́ bá lọ sí embassy àwọn tí wọ́n bá lọ sí embassy kákàkiri àgbáyé wọ́n máa jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí níwọ̀nba ìgbà kékeré tèmi wà nílùú òyìnbó yìí màá ti lọ sí embassy ó kéré tó màá ti lọ sí embassy tó 4-5 màá ti lọ embassy Nigeria embassy ni o irọ́ tí mo wá fẹ́ pa fún yín bò máa fẹ́ jẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ mi kẹ́ wá já mi ní irọ́ yẹn irọ́ tí mo fẹ́ pa ni wípé tó bá dé Nigeria embassy àwọn ọmọ Haúsá ló jẹ́ 70% ńbẹ̀ number 1 kí má ní 80 wọ́n jẹ́ 70% ńbẹ̀ tẹ́ bá máa gbọ́ gbogbo conversation àlọ àti àbọ̀ Haúsá ló ń sọ. irú yẹn ń sìn ó yẹ kí irú ìyípadà yẹn ń sìn kó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí irú ẹni tó bá lọ sí embassy síṣe ló yẹ kán jẹ́ kán mọ̀ wípé òkè o àwọn ọmọ Yorùbá ní 80% ń bẹ̀ ìyẹn la sọ wípé kí Yorùbá dá dúró òun ló lè pè wá tó bá wá kó Yorùbá yẹn síbẹ̀ tó bá wá di after 4 years tó bí bàbá bá lóun ò lọ mọ́ tàbí tí bàbá bá tún lọ ká tiẹ̀ ní bàbá lò 10 years lórí oyè àwọn Yorùbá tán kó síbẹ̀ yẹn àwọn Haúsá tán bá tún wọ ọbẹ̀ ṣe mọ̀ pé Haúsá àti Ìgbò ló ní Nàìjíríà Haúsá àti Yorùbá náà ní Nàìjíríà táwùsá bá tún wọ ọbẹ̀ àwọn ọmọ wa tó wà ńbẹ̀ yẹn á dà wọ́n sílẹ̀ á tún kó Haúsá síbẹ̀ ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí gbà aláwa tá a wà nílùú òyìnbó náà ilé ayé ò ṣe gbé ọ̀run ò ṣe bínú lọ ìlú òyìnbó ò ṣe gbé Nàìjíríà ò ṣe bínú lọ tó bá fẹ́ renew passport ẹ ní gbogbo Nàìjíríà embassy tó wà ní àgbáyé ìnira ni ó kù bí ọ̀sẹ̀ kan bá wò bóyá bíi 3 months 6 months tó bá ti mọ̀ wípé Nigeria passport ẹ ó ti fẹ́ expire mo fi Ọlọ́run búra ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó ẹ bá mi fi comment sílẹ̀ ẹ máa já irọ́ mi ayé máa kó sókè ni torí ìdààmú tó máa lọ́kàn ibi tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdààmú yẹn lórí wẹ́bsáìtì wọn ọmọ tí ò lọ sí school á ṣe wẹ́bsáìtì tó máa yanjú Nigeria embassy ló máa rí wẹ́bsáìtì wọn wípé in short kú èdè téèyàn ọba dé tí ò bá ti sì tẹ́wọ́ gbà níta ó máa padà kú ni tí èdè Yorùbá wá kú kí ni yóò jẹ́ ayọ̀ wa ẹ jẹ́ kí n sọ kí ní kan fún yín àwọn United Nations languages àwọn tó ń ṣe àgbátẹrù fún èdè òyìnbó èdè 24 òní ẹ̀ ṣe agbátẹrù sí kò sí Yorùbá ń bẹ̀ ṣé kí n sọ ti fún yín bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èdè tí wọ́n retí pé wọ́n ń sọ jù ní Nàìjíríà Haúsá ni ṣé mo sọ bọ́n ṣe eré ìtẹ̀rẹ́ o àwọn tó ń sọ Haúsá sí. mo fi Ọlọ́run búra gbogbo ẹ̀yin tí ẹ máa wo fídíò yìí mo fi ẹ̀dá yín mo fi búra fún yín mi ò gbọ́ ibi báyìí
nǹkan tí mo ṣe ní interest lórí fídíò yìí ni wípé mo ń wò lọ mo rí pé nǹkan tẹ́ni sọ make sense, mo dá dúró mo tọ́jú ẹ̀ mo wá ní mo fẹ́ wá lò. ṣé gbọ́ nǹkan tí mo sọ, mo fi Ọlọ́run búra mi ò gbọ́ débi báyìí wípé ó sọ wípé ṣé rí nǹkan tí mo sọ ní Nàìjíríà nìyẹn. èèyàn lòun lọ sí Dubai, ó wà ní Dubai ìgbà tán dé short nǹkan ti ṣẹlẹ̀ o, nǹkan ti ṣe ọ̀tá wa gan o, nǹkan ti ṣe ọ̀tá wa o, nǹkan ti ṣe ọ̀tá wa ọmọ Yorùbá o, àfi k'Ọlọ́run kó gbà wá. bọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpè àsìkò náà ló ti tó yìí. ṣé 10 years ago ṣáwa ọmọ eléyìí bó ṣe ń ṣẹlẹ̀ ní Áfíríkà kákàkiri ń sìn tó ń lé gbogbo èmi ní gbogbo àwọn tó wá kó wa lẹ́rù yẹn tó ń lé wọn wọgbó, bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ wa máa jẹ́. ọ̀nà máa la, ó ti di dandan, ó ti tó gẹ̀. ẹgbọ́n ọ̀rọ̀ Haúsá alẹ́ ẹni tó lọ sí Dubai ó nígbà tó máa débẹ̀ gbogbo nǹkan tán kó wá síbẹ̀ táwọn lọ ta nǹkan kan ni. Haúsá náà fi ń sọ wípé òun ni the most nǹkan tó jẹ́ wípé ó ṣe kíní kan jù ní Nàìjíríà. ó lóun shock wípé oh my God, gbogbo àwọn nǹkan tán gbé sí tán fi decorate kíní kan Haúsá, nǹkan Haúsá ni. Yorùbá ò exist, Yíbò ò exist, because àwọn náà sọ wípé born to rule àwọn bìlí pa wọn làwọn ní Nàìjíríà. àwa ò dẹ̀ bá wọn dù ú torí Nàìjíríà máa dúró, Biafra máa dúró, ilẹ̀ Yorùbá máa dúró ní agbára lọ́wọ́ Ọlọ́run. ẹ bá mi ṣàmì àdúrà. ẹ gbọ́ nǹkan tó ń sọ ìgbà tó ń rèétẹ̀ lágbàáyé wọn ní Haúsá. ẹ kò imagine yẹn. àwọn tiwa kọ́ máa dágbádá kiri, kọ́ ṣáà máa kówó ìjẹ, kọ́ máa ra lé nílùú òyìnbó, kọ́ máa kó àwọn ọmọ wa. ó máa tàn bọ̀ kó àwọn gbogbo nǹkan táwa ń sọ yìí kò sí èyí tó kàn wọ́n pẹ̀lú yẹn. àwọn máa tán kò ní tán yẹn, káwọn ṣáà jẹ nǹkan tán máa jẹ. àwọn ò fẹ́ mọ nǹkan ọ̀la. òyìnbó ṣiṣẹ́ torí ọ̀la àwọn tí wọn ò tí ì bí torí generation tó ń bọ̀ lọ́la. òyìnbó ń ṣiṣẹ́ torí pé wọ́n nígbàgbọ́ wípé àwọn èèyàn kan ló ṣiṣẹ́ ilé yìí náà sílẹ̀ fún àwọn. ibo ni àwa Yorùbá, ibo la fi ilé sí, ibo la fojú sí, ta ló ṣe wá, ta la ṣe, kí ló ṣẹlẹ̀ gangan, báwo lọ̀rọ̀ wa, báwo ló ṣe rí báyìí. ẹ bá mi share fídíò yìí, mo bẹ̀ yín ni. ẹ bá wa share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, mo fi orúkọ Ọlọ́run mo fi bẹ̀ yín. tí ọmọ wọn nínú ilé, ìyẹn àwọn tó kàwé, mi sọ jẹ́rẹ́ àwọn ọ̀nà tó jẹ́ Haúsá tó kàwé ṣùgbọ́n tó jẹ́ pé Haúsá ni wọ́n ń sọ sọ́mọ wọn nínú ilé. tẹ́ bá lọ wò lónìí tílẹ̀ mọ́ yìí di 31.5% èèyàn. nígbà yẹ ti Yorùbá wò, àwọn tí wọ́n ń sọ Yorùbá sí ọmọ wọn, tí wọ́n ń sọ èdè Yorùbá tó ń jẹ́ àwọn tó kàwé, mélòó ni 17.2% òní wá. ìyẹn jẹ́ béèrè lọ́wọ́ wa, ṣé báwọn ẹ̀gbọ́n wa táwọn wà là, àwọn ará Ọ̀yọ́ àtàjọjọ́ mọ̀ ìlú kan náà, àwọn ará Ọ̀yọ́ tẹ́ bá pàdé wọn l'Ábùjá, pàdé wọn Ìbò náà sọ̀sọ̀, what do you want? Haúsá làwúsá ọ̀sọ̀sọ̀ Haúsá tọ́ bá ti mọ̀ pé Haúsá ni ọba yìí wọ́n bẹ̀rẹ̀ nìyẹn, wọ́n máa flow. ṣé ẹ tún fẹ́ gbọ́ titun? ní àjọ àgbáyé wọ́n máa ń ní pé èdè tó bá ṣe pàtàkì lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan wọ́n máa ń dá rédíò rẹ̀ sílẹ̀ káàkiri. now bí a ṣe ń sọ yìí, BBC táwọn sọ BBC kí yẹ bí ọ̀sọ́tọ̀ láì yẹn o, wọ́n ní rédíò station fún Haúsá rédíò station wọ́n ní fún Haúsá tó jẹ́ pé Haúsá ni wọ́n ń sọ, BBC Haúsá rédíò. èmi ò sẹ́lẹ̀ ìtàn sọ lórí ẹ̀rọ ayélujára o, BBC Haúsá rédíò wọ́n ní China bá a ṣe ń sọ yìí tán wọ́n ní Haúsá rédíò fún ìlékèlé wọn. ní Russia bá a ṣe ń sọ yìí wọ́n ní Haúsá rédíò fún ìlú wọn. ní Russia kò síbi tó ní Yorùbá. àwọn tó ń ta ìwé lágbàáyé báyìí wọ́n láwọn ò lè ta ìwé wa mọ́. wọn ò ta ìwé wa online, bẹ́ẹ̀ yẹn fẹ́ ra ìwé online tó jẹ́ èdè Yorùbá. ẹ sọ pé mo parọ́, ẹ lọ sí Amazon, abẹ ni gbogbo àwọn èèyàn ti mọ́ ń tàwé. tó o bá ti fèdè Yorùbá kọ́ bí mo ṣe kọ́ yìí tó tóbi bàǹtù yìí, wọn ò ṣègbè lárugẹ mọ́. kí la wá ń ṣe?
mo rántí bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ kan nígbà tí wọ́n bá kọ̀wé ìjáde ní 2017 wọ́n lọ jẹ́ ìbànújẹ́ yìí pé púpọ̀ nínú àwọn ọba wa gan nílẹ̀ káàró òjíire náà lè sọ Yorùbá ìbá ti rí correlation tán ṣe nílẹ̀ Yorùbá ìfinijóyè nílẹ̀ Yorùbá lọ́yọ̀ Aláàfin àní dárúkọ ẹ̀ tọ́jẹ́ pé dé òyìnbó náà sọ lọ́jọ́ náà wọ́n ní káwọn èèyàn lè gba à ń pa èdè wa inú wa dẹ̀ ń dùn a dẹ̀ ń dagbádàbolẹ̀ káàkiri ànífàlù fún èdè wa kọ́lọ́nà bá wa délẹ̀ fún wọn amòfin àgbà Sam olóògbé Gani Fáwẹ̀mí ẹ lọ wádìí ẹni tó bá súnmọ́ wọn dáadáa tó o bá dénú ilé Gani Fáwẹ̀mí tó o bá ti sọ Yorùbá tó o jẹ́ ọmọ Yorùbá wọn ò ní àtẹ́ǹdì ṣe ṣe fẹ́ gbọ́ ẹ lọ wádìí kẹ́ sọ pé mo parọ́ kan èdè Oǹdó ní Gani Fáwẹ̀mí máa ń sọ sáwọn ọmọ wọn nínú ilé kí wọn tó jáde láyé èèyàn mélòó lónìí ló ń sọ èdè Yorùbá sáwọn ọmọ ẹ̀ nílẹ̀ Yorùbá nínú àwọn tákàwé kankan pé àwọn gan ló sọ fún pé stop it don't do that don't speak vernacular nínú ilé láìsí ilé ìwé kí la fẹ́ ṣe o ẹ̀yin ọba ilẹ̀ káàró òjíire ó mà dùn mí lọ́sẹ̀ tó kọjá lọ yìí ó ń gbà mo gba lẹ́tà yẹn mo rántí Aláàfin Ọ̀yọ́ ọba Lámìdí Adéyẹmí ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa ọmọ ọ̀fọ̀ ọmọ ọ̀rọ̀ àdánù kábíyèsí o tó bá jẹ́ pé wọ́n wà láyé ni màá kọ́ múwèé yẹn lọ because àwọn ni wọ́n fi ààyè gba àwa tá à ń ṣe Yorùbá púpọ̀ nínú àwọn ọba tó kù tá a bá dọ̀dọ̀ wọn kì í wẹ́kọ̀ọ̀mù wa torí àwọn kò rí èdè Yorùbá tá à ń gbé lárugẹ yẹn bí ìtọ́ yẹ kó gbé lárugẹ tẹ́lẹ̀ kó tó ń ṣe lórí tẹlifíṣàn lórí kinní yẹn bí ìgbà pé èèyàn ń kàjọ òyìnbó náà ń sọ Láàfin mi òyìnbó náà ń sọ gbogbo àwọn táwa ṣe èdè Yorùbá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin bàbá wa tẹ́ ẹ gba ìmọ̀ ìjìnlẹ̀ nínú èdè Yorùbá sẹ́ni ó kù ní èdè Yorùbá kì í ṣe ẹ̀sìn àbáláyé yàtọ̀ sí èdè ọ̀dẹ̀ yàtọ̀ sí àṣà wa ni kí n jí kí n rí ẹ tó jù mí lọ kí n dọ̀bálẹ̀ fún sẹ́sìn wa nìyẹn ẹ wá lọ gbé Bíbélì wa ẹ lọ gbé Kùránì wa èèwọ̀ nínú méjèèjì ni ò faramọ́ká respect ẹ̀yẹ ká bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà because a ti ń fi ẹ̀sìn àwọn tó bá gbé Yorùbá lé lórí bíi tiwa wọn ní àbó ti sáwó àbó ti ṣe kinní kan àbó ti ṣe wá ṣé kéde yóò wá kú ni ìwé Yorùbá là ń ṣe Yorùbá tòótọ́ mo kọ lẹ́tà láyé ìjọba tó kó gbá sílé kò sí rìpọ́tà Yorùbá tán fààyè gbà ń bẹ̀ wọ́n fààyè gbà tàwùsá kò sí rìpọ́tà Yorùbá tó bá kọ lẹ́tà sáwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wọ́n máa pa àwọn gbé Dawn Commission lẹ̀ àwọn ti gbé kìnìkan Dawn Commission lẹ̀ ẹ lọ béèrè ọjọ́ mélòó lẹ rí ìpolówó Yorùbá nínú àṣà nínú kìnìkan ọjọ́ mélòó lẹ rí nínú ìwé ìròyìn Yorùbá táwọn kìnìún sọ ìpàdé tí wọ́n ń ṣe ń bẹ̀ ọjọ́ mélòó ni wọ́n fi ń sọ Yorùbá gbogbo ilé ìgbìmọ̀ asòfin tó wà nílẹ̀ káàárọ̀ òjíire ṣe báwọn bá ń ṣe promote èdè wa nìyẹn ọjọ́ mélòó náà ń sọ Yorùbá èèwọ̀ ló bá Yorùbá náà àwọn asòfin wa ọjọ́ Thursday náà fún ìpínlẹ̀ kan mi ní dárúkọ ìpínlẹ̀ yẹn kó fi máa jókòó ní èdè Yorùbá wọn ìwà lọ́jọ́ yẹn àwọn tí ó wà wórówóró ni wọ́n ó rí níbo là ń lọ what are we doing èdè Yorùbá ti fẹ́ kú wọ́n lè ń dun àwa kan because gbogbo àwọn tó yẹ kó gbárùkù tì tí òfin ní kú kó gbé nǹkan tí yóò mú èdè Yorùbá tẹ̀síwájú kó bá àwọn ìpínlẹ̀ wọn sọ̀rọ̀ kó sì ń káàtà ìran àti bìlíf pé tá a bá ti wá gbádà Yorùbá tá a bá ti ṣe bọ́ ọ bá dáàfin wọn tó ọba tó lè sọ òyìnbó àdánwò ni kọ lẹ́tà ní Yorùbá sáàfin kápẹ́ ẹ fẹ́ wá ṣàbọ̀dẹ̀ fún wọn ẹ ti ẹ̀kọ́ yan lẹ́yìnbó ṣé wọ́n dá ìlò nù ẹ̀yọ́ bá wa bọ́ bẹ̀yìn ó ti ṣẹlẹ̀ báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ gboyè àgbà nínú èdè Yorùbá kí la fẹ́ ṣe ẹ̀yin bàbá èmi ò sọ̀rọ̀ nípa ìsìn báyìí èdè Yorùbá lágbàáyé báyìí èmi gbọ́dọ̀ parọ́ fún yín wọ́n ti tì síta èmi gba lẹ́tà báyìí o pé ìwé mi torí wọ́n jẹ́ Yorùbá pé kí n lọ tú sédè òyìnbó torí ìwé tó dáa ni ṣùgbọ́n wọn ò lè ta èdè Yorùbá kí ló dé àwọn ọmọ Yorùbá kí ló dé gbogbo àwọn tẹ́ bá ní tó bá jẹ́ ní ọ́fíìsì tẹ́ bá ti débẹ̀ tán jẹ́ àwọn ẹ̀gbọ́n wa tán dípò ńlámú tó o bá dọ́dọ̀ wọn tó bá rí àdáyé ẹ̀ka àsánsá náà àwọn yòówó wọ́n fọ́n ní kí ló dé ọmọ Yorùbá dẹ̀ nìyí àwọn tó jẹ́ Haúsá mo gbọ́ wípé gbogbo àwọn àgbààgbà tó jẹ́ Haúsá tó ń lówó jù tán ṣe kí nìyẹn èdè Haúsá wọn náà ń sọ nígbà tí ààrẹ wa tó lọ wọ́n ṣe interview kan gbà yẹn tí gbogbo wa fi ń bàbà tàbí ṣe order room
is involving another nu tí ọlọ́lá jùlọ ìyàwó ààrẹ ìgbà yẹn Aisha tí ó gbà gbogbo kìíní sọ̀rọ̀ ṣé bá Hausa rédíò ló grant interview fún. ẹ jẹ́ ká sáré lọ. ẹ lọ wádìí àwa ìmọ̀ yìí bí àtúkọ lẹ́tà dé àwọn ọba tó lórúkọ àwọn gómìnà. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension Sùúrùlérè Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ó jẹ́ ẹ̀dùn ọkàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ wípé tó bá jẹ́ lóòótọ́ wípé ọmọ Yorùbá ni ẹ́, ó wá fẹ́ràn ìran ẹ̀. Nǹkan tí arákùnrin yìí kọ́lọ́run bá wa lọ́ra ẹ̀mí ẹ̀, kọ́lọ́run bá wa gbéga, kó bá wa fi ìbùkún sí iṣẹ́ ẹ̀. Gbogbo bí ọ̀rọ̀ yẹn bó ṣe ń dùn, a bẹ̀ Ọlọ́run tó bá máa tó bí ọdún kan ọdún méjì kó wá tún padà sọ wípé òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, òun náà wà lára àwọn tó jà fún èdè Yorùbá tún ní eléyìí. Gbogbo wa pátápátá ni nǹkan yìí bá bọ́. Mo mọ̀ wípé àtúnṣe ti bẹ̀rẹ̀ sí ní wà díẹ̀díẹ̀ bọ̀ pé tí ì tó rárá. Kò dẹ̀ lè tó tí ò bá bẹ̀rẹ̀ láti òkè. Táwọn ọba wa, àwọn governors, tó wọn bá wa bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésẹ̀ sí. Àgàgà yìí tó jẹ́ pé inú wọn ń dùn sí nǹkan sọ wípé bàbá wa ló wọlé, bàbá wa ló kàn. Irú àwọn nǹkan yìí ó yẹ kó jẹ́ àmójútó gan. Bọ̀ ìgbà tó jẹ́ pé àwọn gan fúnra wọn gan ń kọ́, àwọn gangan fúnra wọn ṣáwọn gan gba ti Yorùbá ni, ṣọ́ láìkè èdè Yorùbá, ṣọ́ tiẹ̀ fẹ́ràn èdè Yorùbá láti ẹ̀ ti sọ. Tó bá bá ọmọ French ẹni bóyá láti bóyá èmi gbogbo àwọn Áfíríkà tó jẹ́ pé French kìíní náà ń sọ yẹn, ẹ bá pàdé wọn, bó jẹ́ France náà ló pàdé àwọn family tó ń wá sí abroad, I'm sọ̀rọ̀ bóyá wọ́n lọ sí Germany náà, bóyá wọ́n lọ sí UK, àṣà ti kúrò lára wọn, bóyá wọ́n wá sí UK àbọ̀n lọ sí America, tó bá pàdé wọn, bóyá ẹ wà ní garden kan, bóyá ẹ wà ní restaurant, èdè wọn yẹn náà máa sọ. Kò dẹ̀ ń ṣe pé bóyá àwọn ò gbọ́ òyìnbó. Àwọn Italians náà àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn Portuguese náà àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn Germany náà àwọn náà lédè títí wọn. Tá a ti mọ̀ wípé a máa débi tá a lọ ẹbọ nǹkan yìí gangan brother mi àti sister mi tó ṣe kókó, tàbí ká kan rọra wò ó ká ìmájà. A ní nǹkan tí ọ̀rọ̀ Yorùbá nation yìí tó tiẹ̀ ti kọ́kọ́ mú jáde, a máa rí ní àrídájú pé lóòótọ́ sẹ̀ Ọlọ́run ti gbàkóso. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o, torí pé rírò ní tènìyàn, ṣíṣe ní ti Ọlọ́run. A kí bàbá wa yìí, ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹja interview yín wọn á ní ẹ lọ bá àwọn olóyìnbó ẹ lọ gba tí mo bá wọn sọ ọmọ Yorùbá dẹ̀ ni wọ́n. àfún gómìnà Akérédolú bá wa dúró tì wọ́n, àfún aláwọ̀dù kan lọ́dún tó lọ ní gbogbo àwọn tó ń ṣe campaign polongo ìdìbò gómìnà Akérédolú nìkan ló sọ Yorùbá. Tá a bá gbé ìfẹ́ǹtì kalẹ̀ tó bá ti jẹ́ Yorùbá la ní kọ́ wá sọ they won't come. ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé adé don commission ní wọ́ọ̀dù àgbáyé báyìí ṣe kò séde Yorùbá ní gbogbo èdè tó ń promote ṣé English lọ dédé wa ni ìyẹn náà ni òjì àmọ̀wé.
because ẹni tí ò bá ti mọ èdè rẹ̀ ẹ má jẹ́ parọ́ fún yín kò lè mèdè lédè ohun tó fà tá a fi lè dà mọ́tò ṣe nìyẹn gbogbo èdè òyìnbó tá ẹ fi ń káwọn mechanical engineer nìyẹn kò yé wọn wọn ò lè ṣe mọ àwọn tó kọ lọ́wọ́ lọ́sàn ńlẹ̀ tó kọ́ òyìnbó lákànṣọ káàkiri èdè Yorùbá kò gbọ́dọ̀ kú o tó bá kú inú Olódùmarè gan lè má jọ sí wa bí ọba wa ní kú kì í ṣe àwọn tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la la máa bú àwa lónìí la máa bú mélòó ló sọsọ mọ ẹ nínú ilé mélòó ni mo sọsọ mọ mi nínú ilé níbi ilé ẹ̀kọ́ tí wọ́n ń lọ mélòó ni wọ́n ń sọ níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá ìyẹn àgbààgbà ibo lẹ ti sọ èdè Yorùbá tí ìbáṣe bí a ti fẹ́ ṣe campaign nígbà bá fẹ́ ṣe campaign pé a fẹ́ tọrọ ọ̀bọ̀ onìkan lẹ gbìyànjú láti ṣe Yorùbá wáyé tí lọ bá àwọn ọlọ́lá àwọn kìrìkìtà níta I can't speak Yorùbá I can't grant you an interview wọ́n bá ń polówó ẹ pè wọ́n jáde sí kan wá sọ interview lédè Yorùbá wọn ò ní ṣe ọmọ pé I can't speak Yorùbá I can't do that òsì ntí ò nídìí la fi ń sayọ̀yọ̀ èdè dẹ̀ ń kú mọ́ wa lọ́wọ́ èdè àwọn bàbá wa èdè tó wà culture èdè tó ní àṣà àti ìṣe tó dára jù inú èdè ó ní àṣà wà inú èdè ó ní ìṣe wà inú èdè ní ìdàgbàsókè wà inú èdè ó ní ohun gbogbo wà èdè yẹn la fẹ́ parun yìí lágbàáyé báyìí èmi ẹ̀ ṣe pé káà ń pè sọ wọn ò ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé èdè òyìnbó ni mo sọ wọ́n ti ṣe ẹ̀rọ tó jẹ́ pé bí mo ṣe ń bá yín sọ yìí bẹ́ẹ̀ ni ọmọ tẹ̀ fúnra ẹ̀ láì tẹ̀ tí ì ṣe kọ̀ǹpútà àìrú ẹ̀ fún Yorùbá o kí wọ́n máa fi ẹni tó lòun ṣe Yorùbá láwọn yunifásitì ẹni ń ṣe Ìbàdàn láwọn yunifásitì ẹni tó wá kọ́ Yorùbá lọ́wọ́ ṣe ní dìgírì ẹ̀fẹ̀dè òyìnbó kọ́ ṣé gbogbo nǹkan Yorùbá lédè òyìnbó lè tú ọ̀dà tó bá lè tú ẹ̀sọ́ èdè òyìnbó yìí ẹ̀kú ilé o mo kí wọn báyìí sí ẹ̀sọ́ lóyìnbó ẹ̀kú ilé o ṣé dáyà tó lásọ àbí dáìfọ̀ àbí kí la fẹ́ sọ àbí wẹ́ẹ̀kọ̀m lẹ́kú ilé ṣẹ̀bẹ̀ tó bá bọ̀ láti òde tó bá dá ẹ̀ka àbọ̀ ẹ̀kú ilé o ṣé gbogbo ẹ̀ ní ó kú ni gbogbo ẹ̀yẹ lẹ́tọ́ra wa tabala jáde ní yunifásitì náà a fẹ́ ṣe ìmẹ̀dẹ́ẹ̀dẹ̀ ntẹ́gbẹ́ kalẹ̀ ní lọ́wọ́ kí ni ìfarajọra nínú èdè àyálò Ògúndé tí ò tiẹ̀ ní mú dàgbàsókè kankan wá ẹ lọ wo gbogbo ìwé táwọn professors wa kọ ẹ gbé mi ìbáyìí ẹ wò pé kí ni eléyìí fẹ́ ìdàgbàsókè wo ló fẹ́ mú bá eléyìí. ẹ̀yin ọba òkò àlọ́sẹ̀ yìí ẹ̀yin gómìnà ẹ̀yin àgbààgbà Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí o ọ̀nìrìsà olórí aládé gbogbo èdè Yorùbá gbọ́dọ̀ kú ọ̀dọ̀wọ́ wa èdè Yorùbá yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ wọn ò jọra rárá èdè tá à ń sọ ó yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ bó bá kú ó kù sọ́wọ́ wa nǹkan dọ́wọ́ mi. náà mo kí gbogbo ẹ̀yin ìyá mo kí bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ọ̀rọ̀ náà ó bá mi wí ó bá ẹ̀yin náà tẹ̀ wá ń lé ó bá wa wí ẹ jẹ́ ká túbọ̀ gbìyànjú ó bá ní kò tí ì bàjẹ́ gbogbo wa pátápátá ló rùn nínú ara ẹ̀ bọ̀ àtúnṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe ilé la ti ń kó ẹ̀ṣọ́ tàbí ilé la ti máa ń kó ẹ̀ṣọ́ ròde nǹkan tó ń sọ yìí ó yẹ kó kára wa kó ṣe bákan ó ṣe ní láàánú bá ṣe ń pariwo kíní kan millions ní wá kíní kan millions ní wá ìgbésẹ̀ tó nípọn ó ń láti dìde lórí ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ tó nípọn ó yẹ kó dìde lórí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àyípadà rere ó máa yọjú bọ̀ kí ló tún kó bá wa jù wọ́n kó wa lẹ́rú òyìnbó nìkan kọ́ ló kó wa lẹ́rú àwọn Fúlàní náà kó wa lẹ́rú wọ́n mọ̀ ni Fúlàní mọ̀ tó bá rí Fúlàní èdè wọn náà máa sọ bẹ́ẹ̀ báwọn Haúsá tó ń lọ èdè wọn náà máa sọ àwa Yorùbá yìí ni nǹkan ní nǹkan ló máa ń wùn wá aṣọ wa ò lè wùn wá ìṣe wa ò lè wùn wá culture wa ò wùn wá ẹ̀sìn wa ò wùn wá anything nínú gbogbo nǹkan tọ́lọ́run dá mọ́ wa kò sí kankan èyí tó bá wùn wá bẹ́ẹ̀ jọ ẹ sọ fún mi tó jẹ́ pé à ń ṣe tẹ́lẹ̀ ẹ bá mi fi sí comment section èyí tó jẹ́ pé a ṣe tẹ́lẹ̀ sọ wípé eléyìí à ń ṣe 80% ni ṣé ìwà wa ni ṣé culture ni
ṣé ṣáti ẹ̀ respect àwọn tán ti wá, àwọn bàbá àwọn generation tó ti lọ, àwọn ancestors wa. Wọ́n kó wa lẹ́rú èdè, wọ́n kó wa lẹ́rú ọpọlọ, wọ́n kó wa lẹ́rú gbogbo everything. Yorùbá yìí nìkan yìí náà ni Yorùbá yìí nìkan yìí náà ni. Kí la ṣe? Ẹ̀yin ọba ẹ bá wa dìde, ìjòyè ẹ bá wa dìde, ẹ̀yin gómìnà ẹ bá wa dìde, ẹ̀yin kí ló ń porúkọ ẹ̀, gbogbo àwọn ọlọ́lá olóyè ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Àkókò ti tó. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àní ṣàṣetì, torí pé ọ̀rọ̀ ti jáde, àṣẹ ti gùn. Èyí tó ń sọ yìí, èyí tèmi àti yín ń sọ yìí, bí gbogbo àwọn Áfíríkà tó kù náà, bí gbogbo oníkálukú náà ṣe ń dìde náà lélẹ́yìí, àṣẹ ti gun eléyìí. Mo mọ̀ pọ́nà àbáyọ ó máa yọjú. Kó tó di wípé adébẹ̀ náà, àwọn nǹkan kan ó láti máa gbé sókè, kí ìyàtọ̀ ti máa wà, káwa náà ti máa fìlẹ̀, ká ti máa ṣáà ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀, ẹ yá kó ti máa yé wa wípé yes, nǹkan kan àwọn àyípadà rere kan ó ti ń wà. That means to say ìgbóòórùn ibi tá à ń lọ yẹn ó tún máa jọba nínú ìgbésí ayé wa, nínú ìrònú wa, nínú ìṣesí wa. Mo dẹ̀ wẹ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ìyanu á ṣẹlẹ̀. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ ṣàánú wa. Ẹ má jẹ́ kíran wa, ẹ má jẹ́ kó wọlẹ̀ báyìí. Ó ti dé ojú ẹ̀. Gbogbo yín dẹ̀ lẹ mọ̀ nǹkan tó dáa. Gbogbo yín lẹ mọ̀ ilẹ̀ Yorùbá yìí náà dẹ̀ lẹ ti torí ilẹ̀ Yorùbá tẹ wà yìí náà tó yẹ kẹ́ ṣe gbogbo tó kó yẹ kó ìka láwọn ẹ wò ó. Èèyàn burú because gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn ọba yìí, ṣé gbogbo wọn lọ sí Brazil? Ṣé Brazil ń sọ èdè nǹkan? Brazil èdè ẹ̀ ló ń sọ. Ó ga o, because a bá sọ pé bóyá torí pọ́n kó wa lẹ́rú ni wọ́n ní ká máa sọ òyìnbó kinní kan. Ṣáwọn Haúsá ṣàn kó wọn lẹ́rú? Ṣé Ìgbò ṣàn kó wọn lẹ́rú? Àwọn ọmọ Yorùbá táìmù lélẹ̀ iṣẹ́ alátisùn wọ́ra jù. Òun ni ọ̀gbẹ́ni yìí sọ wípé eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn ẹlòmíì prefer láti sọ èdè ẹ̀sìn wọn sìn. Èdè ẹ̀sìn, ìwọ tó bá sọ èdè ẹ̀sìn kó tó wọlé, ọmọ èṣù ni ẹ́, o lè ba nǹkan jẹ́. Ìwọ tó bá fẹ́ sùn, o láti sọ èdè ẹ̀sìn ẹ kó tó sùn. O lè lo a lè lo èdè wa láti sọ Ọlọ́run á ṣe ìtòdá fún wa. Ẹ jẹ́ ká dúró báyìí lọ́jọ́ títí òní. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, ìpè àkóbójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show, àyè ọpẹ́ yọ. Ṣé ọlọ́dọ̀ títí yín náà mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àníjọ ẹni tó wọ́n, àwọn onígbòkú ọmọ káwa mọ́lé. Ẹni tí a máa ṣẹ̀ tó máa lóun ò ní dáríjì wá, Ọlọ́run ní jẹ́ àṣẹ. Tó bá ti jẹ́ pé wọ́n náà téèyàn bá ṣẹ̀, tí wọ́n náà bá ti lẹ́mìí àforíjì, ó ti di dandan tó jẹ́ àyàfẹ́ tó bá wá lóun fẹ́ takò òun wà ní dáríjì àfà lọ́lọ́run lọ́wọ́, torí pé kí ni tínú ẹ bá ti mọ́, tó bá ti mọ̀ wípé òòrò bàjẹ́, òòrò bí sọ́mọlàkejì ẹ bí wọ́n bá yẹ fẹ́ kó rí fún ẹ, ìwọ náà tọrẹ ẹ̀ fún ọmọlàkejì ẹ náà. Ọmọlàkejì ẹ bá wá ro aburú sí ẹ, tó bá pẹ́ tó bá yá náà ó máa forí ara ẹ̀ gbé ni. Bóyá máa jẹ́ nìyẹn ní agbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation no going back. Ọ̀rọ̀ wa ò ní dojúrú. Ẹ ṣé gan ni. Ìpàdé wa bí oyin ló máa jẹ́. Ẹ ṣé gan ni. One love. Bye for now. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension, Sùúrùlérè, Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.